ọjọ́ ìbí ọjọ́ ńlá máa ní ọjọ́ ìbí ọjọ́ ńlá máa ní o ẹni tó wà láyé ó yẹ kó ṣọpẹ́ ẹni tó wà láyé ó yẹ kó ṣọpẹ́ o ọ̀pọ̀ òjò ti rọ̀ tilẹ̀ ti fà mú ọ̀pọ̀ òjò ti rọ̀ tilẹ̀ ti fà mú o ọlọ́jọ́ ìbí máa yọ̀ ọjọ́ ìbí ọjọ́ ńlá máa ní ọjọ́ ìbí ọjọ́ ńlá máa ní o ẹni tó wà láyé ó yẹ kó ṣọpẹ́ ẹni tó wà láyé ó yẹ kó ṣọpẹ́ o ọ̀pọ̀ òjò ti rọ̀ tilẹ̀ ti fà mú ọ̀pọ̀ òjò ti rọ̀ tilẹ̀ ti fà mú o ọlọ́jọ́ ìbí máa yọ̀ ó yẹ kó jíjó ọpẹ́ o ó yẹ kó jíjó ọpẹ́ o àìsàn òde ẹ̀mọ́ yàrá ó yẹ kó jíjó ọpẹ́ ó yẹ kó jíjó ọpẹ́ o ó yẹ kó jíjó ọpẹ́ o àìsàn òde ẹ̀mọ́ yàrá ó yẹ kó jíjó ọpẹ́ ó ṣe bá a dání wáyé o àyọkà móríbà kí n tó wọlé wá ìbà f'Olódùmarè ọba tó lóhun gbogbo ọba tó ní máa rí wí mo ṣèbà fọ́ba tó lànà ọba tó lòní ọba tó lọ́jọ́ gbogbo ìbà fọ́ba àjọkẹ́ ayé ọba ṣàkẹ́ ọ̀run lónìí mo wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó bá wa dá Àjíbíkẹ́ Olúwayọ̀mísí òní gangan ní sọjọ́ ìbí rẹ̀ kórí jẹ́ kó tẹ̀lé ayé pẹ́ igúnnugún ìbúléwé o Àjíbíkẹ́ òní báwọn kú ní rèwerèwe lágbára dání ìwáyé gbogbo ara ní ṣẹ́ṣẹ́ fún ti ń ṣàjẹ́ òní mọ̀ṣì oṣù onífilé rẹ̀ ṣe bùgbé lágbára Ọlọ́run wọn bá Olúwayọ̀mí JPCC nurse aláṣẹ àti olùdarí Queen Wardrobe ní Chicago Àjíbíkẹ́ Amẹ́ríkà ni wọ́n ti gbé ń pawó wálé orí ajẹ́ kó kéré oko padà wá sílé bàbá tó bí ọlọ́mọ ó ní parẹ́ sájò bíi èéfín lágbára Elédùmarè gbogbo tó wọ́n fi àlàáfíà kójọ ò máa ní kó wọn ta tẹkùntẹkùn lágbára Ọlọ́run wọn bá mo bí o ti ṣọdún èyí náà wá ṣe tẹ̀mí towó tọmọta ètètè níbú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ wá gbó bí olúgbóngbó ti ń gbó nílé ayé Àjíbíkẹ́ wá gbó bí olúgbòǹgbò ti rí kò wá gbó bí àwọn àgbàkan èyí tó fọmọ ewu sóde ọrùn níjọ́sí òwúyọ títí òwú dòkínní wàá yá wàrà ni òní jáwọ́ ikú Àjíbíkẹ́ àpọ́nbẹ́kọ̀rẹ́ arẹwà lóbìnrin ni bọ̀rọ̀kọ̀tọ̀ bí ọ̀ka amọ́lẹ́wà bí àdàbà olówó tí fowó ṣàánú mo lórí rẹ òní tí ó wà kìsà kẹyìn aṣọ lágbára dání ìwáyé igi wẹ́wẹ̀wẹ́ kì í ráyè bá igi ńlá forí gbórí ipá ọ̀tá òní ká ọ lágbára Ọlọ́run wọn bá òkè òkè lẹ́múrú sí òní dẹ́ni ilẹ̀ lágbára dání ìwáyé lálá rẹ tó lòkè òní lọ sílẹ̀ láéláé torí òkè òkè láti gbóhùn ẹyẹ nínú oko òkè òkè ló máa lọ lágbára Olódùmarè òní dẹ́ni ilẹ̀ wá fọwọ́ pawú wá fèrègì jobi nínú owó nínú ọlá nínú àìtètè níkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ o kò wá sí bó ti hùn kó pẹ́ nílé ayé tó ojú rẹ ò ní rí bí o sì ní mọ sáré ọmọ lágbára Ọlọ́run wọn bá kùyẹ́kùyẹ́ ládìyẹ oúnjẹ wa dàgbà wa dògbò lágbára àdáni ìwáyé ó ti ṣọdún èyí ná ire gbogbo kó máa bá ọ gbé ire owó ire ọlá ire ìtẹ̀tẹ̀ níkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ o kó fọ̀dẹ̀dẹ̀rẹ̀ ṣe bùgbé títí láéláé ó wà ní ṣubú pa òbí ẹni tí wọ́n dá lẹ́rù nù ayé rẹ ò ní dorí kodò bí ẹ̀rọ afami ìbàrẹ̀ tó ti dùn yín Ọlọ́run ọba ò ní jó tán láéláé Àjíbíkẹ́ ó yá jẹ́ ń wá máa fi ẹrẹ lé àwọn bàbá rẹ tó bí ọlọ́mọ ó di ilé pásítọ̀ Samuel Ajani Olúpìtàn ẹ̀yin lọ́mọ ẹ̀gbámọlíṣàbí ọmọ agbóhùngbò àkàlà ọmọ olúpọ́njọ́ bí ọmọ asẹ́ ìrètí mú mi kíkan ẹ̀gbá lọ máa rí di ogun lójú ogun ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé lọ́pọ̀ oríkì àwọn bàbá tó bí ọlọ́mọ ọba márùn ọ̀tọ̀ọ̀tọ̀ níjẹ́ nílẹ̀ gbà lákè gbogbo wọn ni wọ́n ń dádé olúbàrà ọba ni àgùrá ọba ni ọ̀ṣìlẹ̀ ọba ni olówó òdúró ọba ní í ṣe aláké ńkọ́ṣe bàbá ń bẹ lálàáfíà ìyẹ̀rọ kíni ìyẹ̀rọ kí ọmọ ọlọ́fà àmọ́jọ lálọ́mí ọmọ abíṣu jókòó ìjà kátàkìtì lóró ó tọ̀ ọ̀fà ọmọ ìjà kan tí wọ́n jà lọ́fà lọ́jọ́ sí nílé ọ̀lálọ́mí wọ́n gbó ṣojú tani wọ́n ló ṣojú iṣu ó ṣojú ebè lọ́fà wọ́n tún ló ṣojú poro nínú oko ìbá ṣojú olóko ìbálà
làwọn nílò lálọ́mí ọmọ àríjà àṣòro ọmọ àgọ́ pápá kéèrínwó ọmọ apàjùbà kẹgbẹ̀fà ẹ̀yin lọmọ igúnnugún ni mo rí mo dáṣà gẹ̀ẹ́rìrì ẹ̀yin lọmọ àkàlà tí mo rí mo dáṣà kẹ̀ǹbẹ̀kù ọlálọ́mí ni mo rí mo dáṣà lámì lápá ìyẹ̀rọ ọ̀kí ni mo rí mo dáṣà lámì lọ́bẹ̀ sì rọra lámì bẹ́ẹ̀ bá làmì ẹ dákun ẹ má jẹ́ kábíyè òdìlẹ̀ lọ́wọ́ mi ọ̀kí ọlọ́fọ̀ ọmọ abìdí dára padà ọ̀kí ọlọ́fọ̀ ọmọ abìdí yọmẹ́ni ọ̀kí ọlọ́fà ló lọ́fà ọ̀làlọ́mí ọlọ́mọ ló lọ́mọ ẹ̀yin lọ́mọ pínre láàárẹ̀ pínre láàárẹ̀ pínre láàárẹ̀ ikán ò gbọ́dọ̀ jù kan lọ́fà Ajíbìkẹ́ ò ti wá sọ́dún èyí o wà túnṣe mi nínú owó nínú ọ̀la nínú ìtètè níkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ o. Happy birthday to you o. Ìgbà ọdún ọjọ́ kan ni láṣẹ ọba mi òkè tí wọ́n bá ń béèrè wípé ta ní kọrin ewì létí rẹ̀ Àyọ̀ká Akéwì lèmi ń jẹ́ o. Táyé Lolú lórúkọ bàbá tó bí mi lọ́mọ Ẹ̀gbá ni mímọ́ lè ṣàbí agbóǹgbò àkàlà.